With us, sir, we have in our team Honorable Kapilat Obara. Alafin Kapilat Obara is part of the team. In our team also is Oduduwa, also an honorable of the Federal Republic of Nigeria, Honorable Oduduwa from Lagos State, sir. We also have in our team Honorable Papa Oke. He's a serving chairman of the local government in Lagos State, sir. Okay, okay. In our team also is one of the sons of the former governor of Lagos State, Honorable Deji Jakande, the son of our Baba Kekeke, is also part of this team. In our team too is Honorable Oyetunde Ojo from Ekiti. He's an in-law to Bola and Tinubu. That's the husband to Iyaloja Kabisi. He's also a Babaloja at best. Kabisi, in our team too is Honorable Peregiro. Is the managing director of Lagos State Press Company. Kabisi, I have to introduce the former secretary to the state government of Ondo State, Honorable Adebude, is also here. We call him Abena. I have from the 10 Honorable Muniru. Is also a member of the Federal Republic of Nigeria, the Federal Legislature, also from Lagos. I have Honorable Ogida. Honorable Ogida is here with us. Chairman of that rich local government in Lagos State. From Ibejuleki, Kabisi. We have Barrister Adepuro is part of the team. Is here, well seated. Is he here? And Honorable Mutiu Bola. Honorable Mutiu Bola is supposed to come to pay his royal homage. I guess I'll be able to do justice. Yes. Honorable Ahmed Olaofe is also here. Yeah, without wasting much of our time, I hope I'll be able to do justice to this. So those who forgive me. And Kabisi, I'm your son. My name is Makinde Rotimi, and I'm from Ile-Ife. Kabisi. So, Kabisi, next is an address by Distinguished Senator Adesoji. Kabisi. Ọkọ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá. Ọpẹ́ wa pọ̀ kó tó méjì mẹ́ta. Àkọ́kọ́ pé a ní ìròyìn ní bàbá nílẹ̀ Yorùbá. Torí pé ẹni tí ò mọ̀ ní o mọ̀ ọwọ́ nú lélẹ̀ mi. Òtítọ́ tí mo wá síbi tí mi rí nǹkan mú lọ. Mo sọ fún ọ́nú lé fún bàbá. Mo níjọ́ tí mo bá bàbá wà ní airport ta nídìílé.
àyè ọ̀rọ̀ wà jọ náà. Níjọ́ yẹn mo wá ń délé, mo wá ń bi àwọn tó bí èmi náà wípé àwọn màmá wa wípé bàbá Aláàfin wọ́n tún jẹ́ kí n mọ àwọn tó bí mi dúrà mi lọ. Wọ́n jẹ́ kí n mọ àwọn tó bí mi dúrà mi lọ torí pé ó ní ọdún tó bẹ̀ mí ó nígbà táwọn ti jọ ń bọ̀ láti bí 70 years ago. So mo tún wá lónìí àtúnwọ̀ yẹ̀wò mo tún rí nǹkan 3-4 mú lọ. Táyé bá gbà mí kò sí láti máa rí ojúmọ́ o kábíyèsí o. Ìrìn àjò wa ò ní ìrìn àjò tó lápẹẹrẹ kó láyọ̀ ni torí pé mo mọ̀ pé àsìkò tó fún yín bẹ́ẹ̀ lálẹ́ ẹ wà láìpẹ́ wípé àwọn àlejò kó mọ̀ tó jẹ́ bàbá wa bí ọba tó jẹ́ pé láti máa acquire knowledge kò sún wọn rí. Wọ́n sọ fún ọ́n ní kó tí mo tó rí múdìmù wọ́n sọ iye secondary school before independent tó wà ní southern Nigeria wọ́n dẹ̀ sọ tó wà ní northern Nigeria tí bá ní mo mọ̀ irọ́ ni mo ṣẹ̀ mọ́ lónìí ni wọ́n ní 140 something in northern Nigeria and then 5,000 something ní southern Nigeria mo ṣẹ̀ mú yẹn lọ lé lónìí ní ìmọ̀tẹ́lẹ̀ bàbá mo dúkìá àwọn ọdún mo lọ lé lójúmọ́. So fún di eléyìí ìrìn àjò tá a fẹ́ rìn ẹ máa yọ̀ǹda fún wa bí ò tiẹ̀ jẹ́ pẹ̀lú kámẹ́rà á máa wá gbogbo gbà á máa fẹ́ fún yín lábọ̀ á tún máa gbà wọ́n lọ. Èyí tí mo fi ń sọ̀rọ̀ yìí èmi kọ́ ni màá sọ lógo wa wá àǹfààní tó ń fún mi lónìí láti sọ̀rọ̀ ojú pé wọ́n mọ̀ pé mo jọ wọn yín lọ. Kò dẹ̀ sí bó ti lè rí ẹnìkan ṣáà ní mọ́ ya ọ̀ṣọ́ bí ọ̀ṣọ́ lọ ẹ má lọ sí àgbẹ̀. Wọ́n fi wọ́n sẹ́ tó fẹ́ wá níbi tí ó tó fẹ́ lé tó dọ́mọ tó fẹ́ jù mí lọ bí. Mo máa ń sọ fún ọ̀rẹ́bù skimẹ̀ gan wípé tẹ́ bá ti ń kà ẹ máa kà mí mọ́ o. Mo dúpẹ́ lẹ́mọ̀ sí gbogbo àgbà ní tẹ́ máa ń fún mi gbogbo gbà. Wípé kò fẹ́ wọ́pọ̀ nínú ẹni tí ó kàn pé pálásì láì ti gbogbo ẹlẹ́ta láì ní kan pé à ń bọ̀ o wọ́n lẹ́ni ó máa bọ̀ kò fẹ́ wọ́pọ̀. Àwa náà dẹ̀ kọ́ lẹ́yìn ti jú bàbá ẹ̀yìn ti jú àwọn tó gbé mi náà ni ọlọ́run ajẹ́ ní pẹ̀lú. Tó máa fi àsìkò yìí wá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún alága planning committee wa wọ́n wá sọ pàtó tó kó wa jáde báyìí tó gbé wa jáde báyìí. Ẹ rí wípé àwa ọmọ Yorùbá làwà ní kò dẹ̀ sí nǹkan tá a ṣe tá a gbọdọ̀ fi ẹsẹ̀ ilé tọ̀ bẹ́ẹ̀ ti tọ́ wa ẹsẹ̀ ilé la fi ń tọ́ ẹ. Màá wá gbé ohun ìbánisọ̀rọ̀ fún alága wa òtòbẹ̀lẹ̀ in person of Senator a former minister Nigeria Senator Adeyeye. Permit me, sir. Kábíyèsí o, sẹ́nitọ́ Àkànbí ní bí àwọn wà nílé wọn. Èmi náà ilé mi ni mo wà. Gbogbo wa ilé wa la wà. Tí ènìyàn bá ti lè wà ní ààfin Aláàfin, ẹ̀ríkàjù yẹn Aláàfin, this is the real palace. Yorùbá là ẹni ẹ wà nílé ẹ̀yìn ẹ èmi wá wà ní specially mo ti sọ fún àwọn ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ èmi náà ọmọ ọba ni mí. My father was on the throne for 44 years as an Ìjàlẹ̀ of Èkìtì. My grandfather wà bẹ́ẹ̀ for 50 years. My great grandfather wà bẹ́ẹ̀ for 43 years. Ẹni pé palace ni mo wà ọmọ ọba ni mí lọ́dún lọ́sì nídìí màmá mi gan náà ọmọ ọba ni so ní Èkìtì àfọ̀rọ̀ ọba ṣe irú èdè òkúdọ̀ fọ̀rọ̀ ọba ṣeré inú mi náà dùn ìgbà tí à ń bọ̀
wọ́n ní ààyè bá ní kábíyèsí ò sí ààfin. Mo sọ fún sẹ́nẹ́tọ̀ Àkànbí àjọ jókòó a máa jókòó wọn lọ́nà ní ọkùnrin balẹ̀ gbélé wa làjọ wọ́n á ṣe ààfin fún wa àjókòó ìgbà tí bàbá wa bá dé wọn á bá wa nílé ọ̀tàdẹ̀ ti wà látàárọ̀ bí látàárọ̀ náà nìyẹn àjókòó inú wa dùn kò sí wàhálà kankan àtẹ̀jókòó títí tí ẹ fi bá wa bí láyà àti àlàáfíà àtẹ̀dúpẹ́ pé ẹ lọ síbi tẹ́ lọ ètò ní bàbá láyọ̀ ìgbọ̀lọ́wọ́ náà. Inú mi dùn púpọ̀ pé ìwé Aláàfin ta ní lélẹ̀ very articulate very knowledgeable widely experienced. Wọ́n mọ ìtàn. Ṣé rí ìgbà tí mo dé bí àwòrán tó wà ń bẹ̀ yẹn táwà láàrin yẹn mo kàn sáà ń wò ó ni. Bí èsì mo fi ń wò ó ni pé ọmọ ìlú yìí kan ó wá sí Èkìtì wá sí ilé ìwé tó jẹ́ classmate mi. Orúkọ ẹ̀ ní Báyọ̀ Ògúndáre Canada ló gbé sí. Bàbá ẹ̀ was principal of Ọ̀rànmíyàn high school. Ó mú píṣọ̀ yìí wá sí Adó-Èkìtì 1973. Ó dẹ̀ máa ń mú sí abẹ́ POS. Ọba àwọn tuntun lélẹ̀, ọba àwọn Aláàfin lélẹ̀, Aláàfin nìyí. Ọmọ kékeré ni wá secondary school. Àwa ní HSC àjẹwọ́ ó ní ẹ̀rọ ní ló ti kúrò. Ṣé ìgbà yẹn Reverend Láfihàn tó jẹ́ principal Olibet high school for many years wọ́n pe wá sí Adó as principal of high school. Òun ló kó wọn wá. Wọ́n á sọ gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó wá wọn pọ̀ díẹ̀ wọ́n wà excited about that new ọba. Ní mi bẹ̀rẹ̀ dùn díẹ̀ excitement wà gbà yẹn kò dá sásán. Kábíyèsí ti wá grow in stature. And we are very proud of you, sir. Very, very proud of you. Kò síbi tí mo gba yín pàdé gẹ́gẹ́ bí sẹ́nitọ́ Àkànbí ti sọ. Táwọn òbí rí nǹkan kan dùnmú. Ìgbà tẹ̀sí wá sí Afẹ́bàbà Ọlá Yunifásitì ọdún méjì sẹ́yìn. Àwọn èèyàn láti stop níbẹ̀ ṣe ń give one lecture lọ. Wọ́n give one lecture ní Adó ní Afẹ́bàbà Ọlá Yunifásitì. Lórí ọ̀kan Nàìjíríà yìí náà ni títí gbogbo ẹni kábíyèsí mọ̀ pátápátá. Tó òun sọ pé inú mi dùn wípé ẹni tí a ní gẹ́gẹ́ bí Aláàfin lélẹ̀ bàbá wà lórí rẹ̀. Wọ́n dẹ̀ ní fún gbogbo àwọn ọba yòókù náà ó kálukú kan stọ́pọ̀ wọ́n túbọ̀ máa gbo ìtàn ìlú wọn. This is an ancient throne. Nínú ara wa táwọn bíbẹ̀ kan wọ́n ń sọ̀rọ̀ Sókótó Sọ̀tá Òṣogbo. One in the Sultanate is just about 230 years old. This institution that I'm giving is over 800 years. Much longer, ancient, and the biggest empire in West Africa. So kò sí bí a ṣe lè fẹ́ ṣe kankan ní Yorùbá là ká má dọ́dọ̀ yìí gẹ́gẹ́ bí bàbá gbogbo wa. Tẹ́ bá wò sà òṣèlú òkì dúró àwọn èèyàn máa ń rò pé òṣèlú dúró ni òṣèlú àwọn tá a jẹ́ politician àmọ́ pé òṣèlú òkì dúró òṣèlú tún ti bẹ̀rẹ̀ ilé ìtọ́jú wà lójú ọkàn báyìí ni pé ta ló fẹ́ tẹ̀lé Buhari tó máa jẹ ààrẹ Nàìjíríà lẹ́yìn Buhari ta ló kàn. Gbogbo Nàìjíríà ló bá wù wọ́n. Àwọn gan tó wá láti Dàwúrà nílùú Buhari tó bá ṣe é pè fún wọn, wọ́n á ní kó àwọn ọmọ ọmọ náà kó túbọ̀ sí lójú. Northwest gbogbo wọn kún fẹ́. Ṣùgbọ́n arrangement wà nílẹ̀. Jẹ́ pé àwa rò pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí táwọn Yorùbá ń ṣe káàkiri gbogbo èèyàn náà jẹ́. Wípé tí ẹ bá ti jọ ní àdéhùn ìbá jẹ́ ìkọ̀kọ̀ ẹ má kọ sílẹ̀. Gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tèmi náà jẹ́ gbogbo contract kan lèèyàn kọ sílẹ̀ tàbí àná oríṣi contract. Tí ẹ bá jọ ní àdéhùn wípé tó bá táwa bá ti ṣe o á tún kọ àwọn bíi àdéhùn tó wà Nàìjíríà ni pé tára òkèèrè bá ti ṣe kí ará ìsàlẹ̀ ọ̀yà kí wọ́n ṣe.
gbogbo pátì tó wà Nàìjíríà ni wọ́n pàdé. ọ̀dà àwọn ìgbà tó bá kọjọ́ ṣe president ó lè sọ fún ọmọ Yorùbá nínú fẹ́ẹ́ fi ṣùgbọ́n ó lọ wá ìlú ní ẹ̀tọ́ láti dù ú ipò yẹn. a ní ẹ̀tọ́ púpọ̀ láti dù ú. a dẹ̀ rí pé àwọn náà fẹ́ bá wọn dù ú. ìgbọ́n ibi tí inú mi dùn sí tí gbogbo wa dùn sí ni pé nípa rẹ̀ dépò nínú wà lára àwọn akẹ́kọ̀ọ́ yẹn. kábíyèsí ìgbà tí wọ́n bí last ṣiṣẹ́ ń gbé abẹ́rẹ́ mo bá wá bí 1993. mo bá wọn wá bí èmi ní media adviser ní ìwà Abíọ́lá 1993 gbogbo Nàìjíríà. mo bá wọn wá sí bí gbogbo Nàìjíríà mo bá wọn dé. ẹ̀yin lẹ́yìn tí wọ́n ti àjọ mẹ́ta kà fún olóyè yìí ni wọ́n. lọ́jọ́ òní ẹni tó tún rí bí Abíọ́lá ta lè gbé síta bá Abíọ́lá nígbà yẹn tó defeat opponent ẹ̀ ní wọ́ọ̀dù ẹ̀ òun ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. òun nìkan ni ó lè ka ojú ẹ̀ ó lè ṣe é lọ́kàn á fi balẹ̀ ìka gbé síta ká tà fáwọn Nàìjíríà ṣùgbọ́n àwa nílé àbúrò ọkọ̀ tún ilé wa ṣe ní Yorùbá land ká tún máa jáde síta ìyẹn la fi kó ara wa jọ nílé Yorùbá land ká kọ́kọ́ so ara wa ká fi ara wa ṣọ̀kan kí ìjà yẹn kó lè ṣe ìjà fún wa. ní ọ̀la làwa sọ wípé ká bẹ̀rẹ̀ movement wa yìí láti jẹ́ kí a ti ń ṣe lábẹ́ ṣùgbọ́n ó máa bọ́ síta lọ́la tí gbogbo Yorùbá tí wọ́n á lè join pé kí a fa Aṣíwájú sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa jẹ ààrẹ then President Buhari agbára Ọlọ́run. Ìbàdàn láti fẹ́ ṣe ìdí ẹ̀ dẹ̀ pọ̀. Ìbàdàn ní ìjọba tuntun tó kárí gbogbo Yorùbá ní ayé òde òní ti bẹ̀rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa ló dẹ̀ ti gba Ìbàdàn gẹ́gẹ́ bí kápítà South. bàbá máa ṣe nǹkan bẹ́ẹ̀ Ìbàdàn láti lọ́ọ́ fi lọ. ìbá Aláàfin bí òun ló ní gbogbo bí. tó a máa ṣe ní Ìbàdàn lọ́la gẹ́gẹ́ bí àtìmọ̀tẹ́ Ìbàdàn jẹ́ kápítà Yorùbá láyé ọ̀dọ́ tá a wà ní. àwọn èèyàn máa wá láti gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà wa wọ́n ti máa wá sí Ìbàdàn. important people ni wọ́n sábà yẹ pé a fẹ́ gbé síta ní a fẹ́ fi ṣe bí jábọ̀ ní ìlú àsìkò jù. ṣùgbọ́n a ní àwa díẹ̀díẹ̀ àwọn lídà àwọn èèyàn gidi ní pátákátá wọ́n láti gbé báyìí wọ́n máa wá lọ́la. after ọ̀la a lọ sí local government a lọ sí polling unit a lọ sí ward a lọ sí gbogbo ẹ̀ mass movement Yorùbá là ń bẹ̀rẹ̀ ni. àwa rẹ́dì láti jagun yìí a lè nípa máa borí lágbára náà. díẹ̀ bẹ̀tì a ò lè jáde láì wá báwọn bàbá wa ká wá gbàṣẹ ká wá gbàdúrà lọ́wọ́ yín. Ọ̀yọ́ state láwa yìí Aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́ aláàfin wa gbàdúrà yín kẹfì àti kẹlẹ tiwa lẹ́yìn àtàtìlẹ́yìn yín síwájú ìyẹn láti tu wá síbí wọ́n jẹ́ òrùlé tó jẹ́ lẹ́gà àbájókòó síbí àmì nílò ilé bàbá wa láwà wọ́n jẹ́ 12 midnight àdúgbò àti sọ pé kò sí ìtàn níta lójú ilé mi aláàtì gba blessing yẹn ká tó ṣe ìgbọ̀n yẹn lọ́la inú mi lẹ̀ dùn mo ti sọ lẹ́ẹ̀kan pé aláàfin ta ni wọ́n mọ gbogbo issues púpọ̀ jù all the issues iye wọn all the issues ó yé wọn ju àpọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ lò dé àwọn jẹ́ politician iye wọn púpọ̀ ó yé nígbà ẹ̀mọ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ àwa gbà wípé ara àwọn kan táwa ń sọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sà èmi ni national public secretary of Afẹ́nifẹ́re láti 1997 nígbà táwọn àdéhùn abẹ́ Bọ́lá ìlú afẹ́ta ti pariwo ìsọ̀tọ̀ ọ̀pẹ́ta ti pariwo sọ́sìn àti àgbọ̀ ọ̀pẹ́ta ti pariwo a lot of things kò ṣeé ṣe ṣùgbọ́n torí báwa kọ́ ni báwa bọ́ sí lọ́wọ́ àwa gbà yìí pé ẹni tá à ń gbé síwájú yìí ó mọ gbogbo àjọ ń ṣe ń gbà yìí tó bá bọ́ sí lọ́wọ́ látó lè ní ìkànnì ẹ̀ ṣe
tí ọba jó síbẹ̀ ó kàn kanra ẹ̀jẹ̀ ni ènìyàn wa dúdú kan nílé tó ṣẹ̀fẹ̀ kọ́ síbẹ̀ tó lè bá wa ṣe yẹn láti bá wa tún Nàìjíríà yìí ṣe tí àwa Yorùbá lè máa lọ síwájú bó ṣe wù wá ní ìkan tó yìnbọn pè ní speed tó wù ṣe tó máa dá wa dúró ẹ sọ́dọ̀ ẹ̀fọn ní 5,000 schools ló wà ní South nígbà táwọn náà ti ní 147 tí ìjọba la bẹ̀rẹ̀ ní hospital now reach destination at the same time it's not possible. Ẹnì kankan ò gbúdọ̀ dá wa dúró ẹni tí ó máa bá wa ṣe òun làwọn gbé síwájú yìí àwa bẹ ẹyin bàbá wa ní Yorùbá là kẹ wá sowọ́pọ̀ kẹ tiẹ̀ nílẹ̀ kẹ kó délẹ̀ lórí yẹn abẹ níta gbogbo àwọn bá ń gbé Yorùbá gbogbo àwọn olórí Yorùbá gbogbo àwọn kan tó jẹ́ pásítọ̀ tó jẹ́ ìmáàbúdé gbogbo ẹ̀ kan ti aṣíwájú bẹ́ẹ̀ ẹ jẹ́ kó débẹ̀ kí ọjọ́ ọ̀la wa kó lè dára. Àkànbí sọ lẹ́ẹ̀kan a máa bá sí dáadáa láti wá gba àdúrà yín also láti wá gba ìmọ̀ràn nítorí ó yé yín nínú ju àwa lọ. Ẹ wà very articulate ó yé yín ju many of us lọ àtúbọ̀ wa máa gba information lọ́dọ̀ yín from time to time. Ọmọ aṣíwájú dáadáa kò sọ fún mi pé ó ń fẹ́ ìkọ̀kọ̀ ṣùgbọ́n àwọn aláwo dé àwa ń fẹ́ kínní adẹ̀wẹ́ tó kún ojú ẹ̀ adẹ̀wẹ́ tó ń ló kún ojú ẹ̀ láti wá láyé ara wa àwa tá a wà ń bí voluntary ni àtsara wa ni sẹ́ni tó sọ pé aṣíwájú ò sọ pé ẹ ló bá mi ṣe kankan kò rán wa níṣẹ́ wà á rán wa níṣẹ́ kádẹ̀jẹ̀ ká tẹ̀sẹ̀ yẹn rere kádẹ̀jẹ̀ délẹ̀ lérí so kábíyèsí gbogbo àwọn adarí ọmọ yín iṣẹ́ yín náà là ń jẹ́ mo mọ ẹtì bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan iṣẹ́ yín là ń jẹ́ àjẹyọrí sí lágbára Ọlọ́run. Ok àwọn èèyàn fẹ́ kí n sọ̀rọ̀ náà ní ìlú òyìnbó. Just 1 minute for the press. What I have been saying is that we are in the palace of our father, the Alafin, foremost national ruler in Nigeria and Yoruba land. And ancient, it's occupied an ancient king of over 800 years. Maybe longer than any other state. Most part of Nigeria. We are here. We have exercised patience to wait for him because we are in our home. Now, we came to tell him that we have a mission, a major project ahead of us, which is to have one of our own in the Southwest as the next president of Nigeria after President Buhari. And we came to also let him know that we have somebody that we think is so much equal to the task, a man that fits the bill, a man that is more than qualified, really, really well prepared for this time. And that is assured Bola Tinubu. That we believe we have a good product we can sell to all Nigerians, and they will buy from us and they will accept from us. Because Ashwadi is a highly experienced politician. He has paid the deals. Some of the deals of Nandepo, everything. He had been an exceptional governor of Lagos State. He had continued to be consistent with political scene. He had continued to play the game role in Nigeria. Part of the people that unified this democracy. He continued to engage seriously about issues that will bring Nigeria to the forefront of development. So we believe he is the man for the moment. We are ready to sell him, we are ready to market him, we are ready to project his image all over the place. And we have also made the point that Ashwadi has not commissioned us for this period. We decided, we thought on our own that we must, given the fact that the presidency will most probably, in the interest of equity and justice and unity of this country, come to the South, that we have a person we can project and that he is the best. He is the best person, and we identified him. We are going to market him, and we are here to solicit and seek the support of our father here to bless us and to set us on this mission. And we are confident that once
sets us on this mission, the full party, which is prayers. We are going to succeed by the grace of God. And we will have nothing to fear. We will just go on the mission and we will come back later to tell our candidates that we are believers. Your son is now the president of Nigeria. God bless you, sir. Obviously, with your kind permission, I'm going to give an assignment by the Chief Senator Adesoji to mention some of your songs for the recognition here, and they include Barrister Ooduwa Adediran. Okay, we have. Raise the mic. Okay, we also have Prince Suraj Oduduwa, son of the late Royal Majesty the Olubadan of Ibadan. And the last but not the least, we have Mr. Doega Okepewo. Okay. Distinguished I'm just being told now that there is a need for libation, that we are here with traditional prayer drink and cola nut for prayer. I think, okay. Distinguished ladies and gentlemen, it's now the turn of Titan of the Yoruba nation, Ikuba Bayeye, to address his guest. That is Ikuba Bayeye. Well, because I was not here, I paid host to the Alafin of Faith and to the Oduduwa with other 30 monarchs across the west coast of Africa, Togo, Ooduwa. All they came to me to thank me for my involvement in the security struggle. I had to lead them to the governor today to see the governor of the state. But there I was told that we are here. You have to worry. To come back quickly. Well, most of the distinguished people here are not new to me. On several occasions in the past and recent times, to hard cause to meet, to interact. Today I'm very happy that before we begin, what I can thank is don't decision is an article of faith. Move not ban two people. In Yoruba customary way, we don't break arrangements, we don't make covenant. Covenant is very important. It has not to be written. The words
We take a joint decision that this is what we find us. We believe there's law of retributive justice. If you don't accede to that, government you have repercussions. See the political scene in Nigeria. You may say it's too early, but nothing is too early. In Nigeria, we forget easily. We soon forget. For instance, they have been killing people in around and not the northern corridor. Where I have the trans chancellor today, we went there, they have to support him like a battalion of soldiers to guard me. Bullets were flying over our roof where I stayed. For the point is, we said we have defeated the Boko Haram. We said technically we have defeated them. And technically we have defeated. Because we also make various claims. And the bottom is nothing has happened. People agree. The lesson of such atrocity was